yín gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì kẹrìnlélógún tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yín. Èyí ni ìdí tí mo fi pinnu láti má bá wọn jàǹdùkú tó jí ìyàwó mi gbé nílé ẹ̀kọ́ Ẹ̀sìnẹ̀lẹ̀ sọ̀rọ̀ mọ́. Ọ̀jọ̀gbọ́n Àlàmú yànnàná ọ̀rọ̀. Ọ̀jọ̀gbọ́n Wọlé Àlàmú tó jẹ́ ọkọ̀ ọ̀gá ilé ẹ̀kọ́ girama Ẹ̀sìnẹ̀lẹ̀ tún wà lára àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sọ pé òun pinnu láti má bá àwọn ajínigbé náà sọ̀rọ̀ mọ́ o nítorí ìdúkokò wọn ṣàkóbá fún ìlera òun. Ọ̀jọ̀gbọ́n Àlàmú sọ̀rọ̀ yìí lásìkò ètò ìdúpẹ́ ní ṣọ́ọ̀ṣì tí ẹbí rẹ̀ ṣe lórí bí Ọlọ́run ṣe gba ìyàwó rẹ̀ àtàwọn míì lọ́wọ́ àwọn jàǹdùkú ajínigbé. Ọkọ̀ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ girama Ẹ̀sìnẹ̀lẹ̀ sọ pé ní gbogbo ìgbà táwọn ajínigbé náà bá ti bá òun sọ̀rọ̀ lórí fóònù ni ẹ̀jẹ̀ òun máa ń ru sókè. Ọ̀jọ̀gbọ́n Àlàmú ṣàpèjúwe ìjínigbé ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ìṣòro tó ga jùlọ tí ẹbí òun ti kojú láyé. Ó ní ìṣẹ̀lẹ̀ náà dá ìgbé ayé àlàáfíà tí ẹbí òun gbèrú. Ọ̀gbẹ́ni Àlàmú kò ṣàìgbóṣùbà ràbàǹdẹ̀ fáwọn ẹ̀ṣọ́ elétò ààbò fún iṣẹ́ ribiribi tí wọ́n ṣe láti rí i pé ìyàwó òun àtàwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé gbòmìnira. Ọ̀gbẹ́ni Àlàmú tó jẹ́ olùkọ́ fásitì fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀sẹ̀ mẹ́ta lòun fi bá àwọn ajínigbé náà sọ̀rọ̀, àmọ́ ó ní báwọn ajínigbé náà ṣe ń dúnkokò ṣàkóbá ńlá fún àgọ́ ara òun. Ọ̀jọ̀gbọ́n Àlàmú ní òun pinnu láti má bá àwọn ajínigbé náà sọ̀rọ̀ mọ́ torí ìlera òun sì fi ìgbàgbọ́ òun sínú Ọlọ́run wípé ìyàwó òun yóò bọ́ lọ́wọ́ àwọn ajínigbé. Olùkọ́ fásitì náà ṣàlàyé pé lẹ́yìn tó òun bá àwọn ajínigbé náà sọ̀rọ̀ ni wọ́n dúnkokò láti pa ìyàwó òun, àmọ́ ìyàwó òun fi ìgbàgbọ́ sọ fún wọn pé wọn kò ní pa òun. Ọlọ́run kò sì jẹ́ kí wọ́n pa á. Ó ní ọ̀pọ̀ èèyàn ní Nàìjíríà àti lókè òkun ni wọ́n ṣàtìlẹ́yìn fáwọn lásìkò tí ìyàwó òun wà lákàtà àwọn ajínigbé. Ọ̀jọ̀gbọ́n Àlàmú wá rọ àwọn Kìrìsìtẹ́nì wípé kí wọ́n dúró ṣinṣin nínú ìgbàgbọ́ wọn sí Ọlọ́run. Ó ní ìdánwò ìgbàgbọ́ ní ìpèníjà tàbí ìṣòro tó bá ń kojú Kìrìsìtẹ́nì jẹ́. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára ìkànnì ìdùnmọ̀dùnmọ̀ ẹsẹ̀. Ọ̀dùnmọ̀wá ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọ̀dùnmọ̀wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọ̀dùnmọ̀wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.